nítorí ọjọ́ tí kú bá dé gbogbo yìí tó ń lé kó jẹ́ ìwọ nìkan ìwọ nìkan náà ló dákú o. ìwọ nìkan náà dẹ̀ nìkan ni wọ́n dàgbé sínú sáré, ìwọ nìkan náà ló dàjẹ́ ìjẹ́jọ́ ẹ. mọ́ ṣòpò ló ń dúró dọjọ́ àlùkìyámọ̀ kankan, tó bá ti ṣe pẹ́mú làlùkìyámọ̀ ẹ náà ti bẹ̀rẹ̀, ìjẹ́jọ́ ẹ ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ó sì ń bẹ láyé ńsìn náà ní ìta ti jí láàárọ̀ yìí, èèyàn mélòó ló ti fẹnu bá tiẹ̀ jẹ́ tó ti dá ẹ lójú pé tí mi ò bá ní oògùn tí máa ṣàṣì, tí mi ò lágbára tí máa ẹnu máa fi bá tiẹ̀ jẹ́ ní gbogbo ibikíbi tó bá ti fẹ́ ràánú gbà, gbogbo ibikíbi tó rúkọ ẹ̀ bá ti ń rìn gírí ti dáadáa, yín sì máa fẹnu bàjẹ́ kiri. ọjọ́ tí kú bá dé náà, ẹnu tó fi ń bà jẹ́ yẹn kò ní lè múùfù, kódà ò ní lè rí fi momi dèpò bọ̀ sípò fẹ́ fi porúkọ yẹn, orúkọ ara rẹ̀ ò ní lè fi pè é. ọ̀rọ̀ ṣítí ni o, tó bá létí ni kò gbọ́. ayé tó mú nǹkan kan wá bẹ̀, ó wá délé ayé tó wá ń sá kìràkìtà, gbogbo nǹkan tó wá ń dún nínú agbárí ẹ̀ kò ju àfẹ́mí èmi. ìwọ. ọjọ́ tó bá dé náà ìwọ nìkan náà ni. ọjọ́ tó bá dé ìwọ nìkan náà ni. kò sẹ́ni tí ó mú lọ tẹ̀lé ẹ, ìwọ nìkan náà ni. mélòó ló ti lápá lára ẹ látara ògo ìwọ̀nba tó nìní. ẹ wá tó 100 níbì kan, ìwọ nìkan ni gbogbo ayé wa ń gbóríyìn fún. kò sí ṣe pé àwọn tó kù náà wọn lè gbóríyìn fún wọn, àmọ́ ó ti ṣe tí wọ́n mọ́ ṣùtá. kàn ṣáà máa rí wọ́n kàn máa sáré tọ̀ ọ́ kàn wá máa tọrọ lọ́wọ́ rẹ ni ó jẹ́ lógún, káyé sì máa rí pé ìwọ nìkan ló ń lọ. ọjọ́ tí kù ní bá dé ìwọ nìkan náà ló lọ, ìwọ nìkan náà ló jẹjọ́. ìwọ nìkan náà ló dẹjọ́, ṣe bórí ilẹ̀ yìí ló wà. minha khalaqnakum wa fiha nu'idukum wa minha yukhrijukum taratan ukhra, ṣe bórí ilẹ̀ yìí náà ló wà, ṣe bí yẹ̀pẹ̀ yìí náà la fi dá ọ, orí ilẹ̀ náà ló fi gbé, orí ilẹ̀ náà ló sì ti ń ba gbogbo ìran tọmọ ẹ̀dá ènìyàn jẹ́. ó ti gbàgbé pé ọjọ́ tó bá ṣe tán náà inú ilẹ̀ náà ni wọ́n gbé ẹ sí, ilẹ̀ ó jẹ ọ́ ń yà. ṣe bórí ilẹ̀ yẹn náà ló ń tẹ̀ báṣabàṣa, tó bá bínú tán sọmọ ẹ̀dá ènìyàn, tó bá bínú tán wàá jọ ẹsẹ̀ yẹn mọ́lẹ̀ pé lémi orí ilẹ̀, inú ilẹ̀ yẹn náà ni wọ́n gbé ọ sí. ṣe bó ṣe wùn ẹ́ lórí ilẹ̀ ń dúró di ẹ̀ ọ́, nítorí inú ẹ̀ náà ni wọ́n padà tọ́jú ẹ̀ sí. ẹsẹ̀ mẹ́fà náà ni wọ́n tún dalẹ̀ bọ́ ọ́. o tún mọ bí tó lélẹ̀, tán bá gbẹ́ ilẹ̀ nìtàn tán gbé ẹ sínú ilẹ̀ yẹn, wọ́n tún wá da ilẹ̀ míì bò ẹ́. ìyẹn ó jẹ ọ́, ìyá jẹ ṣége sí ẹ lára. bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe máa ṣe lórí ilẹ̀ yìí o, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe fẹnu bà tèèyàn jẹ́ lórí ilẹ̀ yìí, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe pa ògo ológo lórí ilẹ̀ yìí, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe pa ọlá ọlọ́lá lórí ilẹ̀ yìí, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe pọmọ ọlọ́mọ lórí ilẹ̀ yìí, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe máa tó bá ṣe wùn ẹ́ ni kò ṣe máa jo oyún kún ọmọ ẹ̀dá ènìyàn kó máa jó mu, bó bá ṣe wùn ẹ́ ni kò ṣe máa pọmọ ọlọ́mọ, bó bá ṣe wùn ẹ́ ni mọ̀ ṣe gbogbo ẹ̀ bó ṣe wùn ẹ́ lórí ilẹ̀. ọlọ́wọ́n ọba tí o mọ bó ṣe ń ṣe yàn yóò jẹ́ o mọ ṣe, yóò sì mọ dùn mọ́ ẹ, ó dọjọ́ tó bá ṣe pẹ́ mú. ọjọ́ náà ló máa mọ̀ páyé pé méjì. ọ̀rọ̀ ṣítí lásán ni kú jẹ́ o. torí most times tá bá ti gbọ́ pé èèyàn kan kú, láàrin ìṣẹ́jú àyá tó kú yẹn gbogbo nǹkan ni ó ṣe wá, gbogbo ìran changes ni ó dé bá wa lẹ́sẹ̀kẹsẹ̀. mi ì tún wù àbàjẹ́ mọ́, ẹ fún ní ẹ jẹ́ kílẹ̀ fẹ́ sí díẹ̀. làákàyè tó padà sípò yẹn yóò tún lọ. tó bá jẹ́ni tó ń ṣe làákàyè ní gbogbo ojúmọ́ tó bá ti mú ẹ ó mọ̀ roku. Closure
to your death. bó jẹ́ 35 ló lò láyé tó celebrate 34 ọdún kan náà ló kù tó fi lọ. ìwọ sì ń celebrate ni bóyá la mọ̀ pé méjì ni celebration birthday tó bá ti ń celebrate tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o ṣé tí mo péye ọmọ ọdún yìí bẹ́ẹ̀ náà ni kó tún mọ bẹ̀rẹ̀ sí ro ìran dáadáa tó o ti ṣe nítorí ó ṣeé ṣe kó dé. ó ṣeé ṣe kó dé. tó bá jẹ́ ìtawà náà ó sọ kẹ́yìn láti ń sọ yìí náà kò sẹ́ni tó fẹ́ bọ́ lọ́hùn dùn kó sunkún láti ní dọ̀là kò sẹ́ni tó fẹ́ bá dùn ẹkún rẹ̀ ò sì ní kó má jẹ́ jẹjọ́ tó fẹ́ jẹ́ lẹ́dùn Ọlọ́run kò sí tẹ́kùn ẹ fẹ́ ṣe. kò sí tẹ́kùn ẹ fẹ́ ṣe. ọ̀rọ̀ ṣítì ni láì tí èkó gbọ́ tó bá dé ìwọ rò fúnra rẹ pé tó bá dé kí ni tó ti ṣe tó láhùn tó ti ṣe lẹ̀ rò lálẹ́ yìí láhùn tó ti ṣe lẹ̀ ṣé tó bá dé ṣé ó bọ́ lọ́nù lé. ṣé tó bá dé lóòótọ́ báyìí ṣé ó bọ́ lọ́nù lé ṣáà. Ask yourself. Ojú agbami tá a wọ̀ ojú agbami máa jẹ́ nǹkan ó dáa kó jẹ́ nǹkan ṣé tó bá jẹ́ nǹkan ṣé kẹ́lòmíì mọ̀ jẹ́ nǹkan mọ́. tó bá ti wá jẹ́ nǹkan má ronú kí gbogbo ẹni tí ń bẹ ní sàkáání àbí tẹ́jọ́ wà lójú ìlànà kan náà mọ̀ jẹ́ nǹkan. Keep asking yourself a whole lot of questions. Murphy ti ṣe tán wa. I don't know. ti ṣetán ohun tí mo fi ṣe lẹ̀ ní kálukú ọmọ ròyìn sí ní tó ṣe lóore lẹ́ni tó ràn lọ́wọ́ lẹ́ni tó ṣe dáadáa fún òun láyé ọmọ ròyìn báyìí àwọn nǹkan ní náà ni ó sì mọ di oore ni ó sì mọ di ládàá fún òun náà nínú sáré tó bá wà. n ti ń bọ́ lọ́hùn fà báyìí kò sẹ́ni tó mọ̀mọ́ ó ti kú òun ó ti kú ọlọ́mọ ó ti kú òun ó ti kú gbogbo sẹ́ẹ̀rì tó ṣe ó ti kú òun ó ti kú ibi tó pamọ́ sí ní kọ̀kọ̀ ó ti kú òun ó ti kú ibi tó pamọ́ sí ibi tó hàn sí ní gbangba ṣé bí gbangba rẹ ṣe hàn yìí ṣé bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ rẹ náà dáa. bí gbangba rẹ ṣe hàn yìí táwọn èèyàn mọ̀ oh my god amazing ṣé bẹ́ẹ̀ náà ni kọ̀kọ̀ rẹ amazing àbágbákò ni kọ̀kọ̀ rẹ dáadáa rẹ nìkan ni amazing. ṣàgbákò ni kọ̀kọ̀ rẹ dáadáa rẹ nìkan ni amazing. tí dáadáa rẹ tí ìta gbangba rẹ bá jẹ́ amazing jẹ́ kí kọ̀kọ̀ rẹ náà jẹ́ amazing. Kó má jẹ́ eribu kọ̀kọ̀ eribu amazing ní bẹ ní kọ̀kọ̀ rẹ tí dáadáa rẹ nìkan jẹ́ amazing. ọlọ́mọ àbáṣálá ìbá àforíjì gbogbo ibi tó ṣe sí ọlọ́mọ àfọlá ìbá àforíjì. wọ́n fi ní kọ́kọ́ ló lọ lónìí wọ́n fi lọ ọmọ crew kan náà lọ
One crew guy too left today, same today. Láìpẹ́ yìí náà ní àtúgbọ́ pé ìkan lára ọmọ bíbí inú kú kan náà tún lọ ní báyìí náà. Ta ló kàn báyìí náà? Ta ló kàn? Kò sẹ́ni tí ó lè kàn o, kò sẹ́ni tí ó lè kàn o. Wọ́n ní kó yẹra rẹ̀ o, kó sì túbá lẹ́sẹ̀kẹsẹ̀ o, kò sẹ́ni tí ó lè kàn o, kò sẹ́ni tí ó lè kàn o, kò sẹ́ni tí ó lè kàn o. A máa gbàdúrà ká pẹ́ láyé o, àkọọ́lẹ̀ ò ní tàsé o, kò sẹ́ni tí ó lè kàn o. Bóyá èèyàn ló wá ṣe sábàbí rẹ̀ àbí èèyàn kan ló ṣe sábàbí rẹ̀, kò sẹ́ni tí ò lè kàn o. Yóò kàn ẹni tó lógo, ẹni tí ò lógo tó ń lé ògo yóò kàn, ẹni tó ń lé ògo tí ò ní padà ní ògo yóò kàn, ẹni tó ń ba tèèyàn jẹ́ ikú ó pa, ẹni tá a bá tiẹ̀ jẹ́ ikú ó pa, ẹni tó ń gbèrò àti ba tèèyàn jẹ́ ikú ó pa, ẹni tí èròǹgbà kan ba tiẹ̀ jẹ́ yẹn tó tún mú ikú ó tún pò náà. Ẹni tó wá ń bá wọn ṣe pé tí ẹ lè fẹ́ bàjẹ́ ẹ bàjẹ́ ikú ó pò náà. Ẹni tó ń fẹnu blọọkù orí àwọn èèyàn níbi tó ti jẹ́ kán ṣoríire tó ń fẹnu bà tí wọ́n jẹ́ ikú ó pa, ẹni tó ń fẹnu bà tí ẹ̀jẹ̀ náà ikú ó pa. Ta ni kú ò ní pa náà? Ikú apolówó, ikú apẹni tó ń gbèrò àti dolówó, ikú apẹni tó wó ní tó ń béèrè ohun tó ti fẹ́ súnmọ́, ikú apá. Mi ò mẹ́ni tí kú ò ní pa o. Ikú apolóògùn, ọjọ́ ọkú bá dé oògùn ò ní nítumọ̀. Ọjọ́ ọkú bá dé gbẹ́kúdè kò ní nítumọ̀. Kò ní nítumọ̀. Ẹni tí ń lé òkìkí yẹn pé àfẹ̀mí ikú ó pa. Òkìkí tí ń léhùn yóò fi ilẹ̀ lọ. Bó ti lé títí tí kú fi pọ́n òun yóò fi ọlọ̀lẹ̀ yóò sì lọ sọ́dọ̀ ẹlòmíì. Ẹlòmíì tó tún lọ ọ̀dọ̀ ẹ̀ náà ikú ó pò náà. It is a message. So when you hear of death, má yọ ẹni tó kú o, má yọ o, má yọ o, ronú ti ẹni o, ronú irú èyí tí ó pa ìwọ toró o mọ̀, irú èyí tí ó pa wọ ni kó o rò, irú ibi tó sì fẹ́ kó ká ọmọ ni kó o rò, kó o sì yẹra rẹ o. Nǹkan tọ́lọ́run fi jù wá lọ ní gbogbo ọ̀nà ni. Aláwọn tí ó jẹ́ pé tán bá rí olòṣì wọ́n sọ̀dọ̀ lọ́lá. Ṣé ẹ rí ẹni tó rólòṣì tó sọ̀dọ̀ lọ́lá yẹn ikú ó pa, ẹni tó sọ̀dọ̀ lọ́lá náà ikú ó pa. Onímọ́tò kan ikú á pa, onímọ́tò 8 ikú á pa. Bílọ́níà ikú á pa. Tí wọ́n bá dẹ̀ sín, tí wọ́n bá wé aṣọ mọ́, wọ́n lè máa ra aṣọ ju aṣọ oní 1000 lọ tí wọ́n fi wé.
bá fẹ́ ṣe extra ceremony lẹ́ẹ̀náwó. kó lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ bó bá ti lọ pínpín wàláì satin oní bóyá ọ̀pá mẹ́fà wọn ò wí ọ tí wọ́n tó ta ọ lókun kó. so ọlọ́run máa fi kú tó yapa gbogbo wa. Grant in peace, may his soul rest in perfect peace. Gbogbo ibi tó kù tó ṣẹ̀ sí kọlọmọṣẹlá ìbá foríjì wọn. Kọlọmọṣẹlá ìbá foríjì wọn. Kọlọmọṣẹlá ìbá foríjì wọn. Kọlọmọṣẹlá ìbá foríjì wọn. Just check, and always be expectant. Ṣe dáadáa and be expectant. Ṣe dáadáa and be expectant. Ṣe dáadáa and be expectant. Subhana rabbika rabbil izzati amma yasifun. Salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.